Salamu alaikum. Akiwa káàbọ̀. Àmọ́ tó dé tí gbogbo ẹ̀ fi hangi. A kò sáré pé ó hangi. Òun la fi ní ká wò pé kí ló ń ṣẹlẹ̀. So bóyá flagging tí wọ́n ń wí náà ni wọ́n ṣe fáwa náà. Ogun flagging ni ló wà ń ta báyìí. Flagging ni wọ́n ń ṣe báyìí sìn. So òun ni flagging náà ni ló máa jẹ́ torí pé kìí ṣe network problem. Network wà lórí fóònù yẹn digbadigba, ó wà ń bẹ̀ digbidigbi. So wọ́n fi lé àwọn èèyàn kí wọ́n má bàa gbọ́ program yẹn. Àwọn àṣírí ọ̀rọ̀ tá ń túbọ̀ ta òun ló run wọ́n nú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní flagi page wa. Wọ́n sì mọ̀ pé wa inna jundana lahumul galibun. Wa inna jundana lahumul galibun. Ẹ tún bẹ̀rẹ̀ sí share padà. Ẹ máa share rẹ̀. Ẹ máa share rẹ̀ kẹ́ máa pe àwọn èèyàn. Ẹ share rẹ̀. Àṣẹ mọ́ ẹyẹ bọ̀ lápò ni o. Àwọn ọ̀rọ̀ kan tún sì wà, ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tá a gbọ́ lálẹ́ yìí. Ẹ bẹ̀rẹ̀ sí ní share rẹ̀. Ẹ máa share rẹ̀. Ẹ máa invite àwọn èèyàn wá kán wá gbọ́rọ̀. Ẹ máa invite àwọn èèyàn. Ẹ bẹ̀rẹ̀ sí ní share rẹ̀. Ẹ jẹ́ kán mọ̀ pa ṣì wà lórí afẹ́fẹ́. Ẹ máa tẹ love kẹ́sì máa tẹ like. Ẹ jẹ́ kí love àti like yẹn pọ̀ kó má sinmi. Kẹ́ máa tẹ̀ kẹ́sì máa tẹ like. Kẹ́ máa tẹ share. Ẹ máa tẹ̀ léra wọn. Ẹ má jẹ́ kí ogun irọ́ tiwọn kó borí òdodo tiwa mọ́lẹ̀. Wa inna jundana lahumul galibun. Love yẹn ni kẹ́yìn máa tẹ̀. Ẹ̀yẹn máa tẹ love àti like yẹn kẹ́ máa tẹ̀. Irọ́ tiwọn ò lè borí òdodo mọ́lẹ̀. Bó ti rí nù. Níbi tí abọ́rọ̀ náà dé ni pé ẹ̀sìn wo ló ń bẹ láàrin àwọn àlìjànnú, ẹ̀sìn wo ni wọ́n ń sìn, ẹ̀sìn wo la lè bá lọ́dọ̀ tiwọn náà. Al-Qur'ani ń jẹ́ kó yé wa pé ní gbogbo ẹ̀sìn tó wà lórí ilẹ̀ ayé làwọn náà ń sìn. Ẹ rí mùsùlùmí nu wọn, kìrìsìtẹ́nì ń bẹ nu wọn, jíù ń bẹ nu wọn, Zoroastrianism ń bẹ nu wọn, Hindu ń bẹ nínú wọn, Sikh ń bẹ nínú wọn, Ọlọ́bàtálá, gbogbo ẹ̀sìn làwọn náà ní lọ́dọ̀ wọn. Nínú ẹ̀sìn kankan wá rèé tẹ́ẹ̀tún máa rí ẹlẹ́yàmẹ̀yà, gbogbo ẹ̀ làwọn náà ní. Tẹ̀bùlíìgì inú ìsìlámù ẹ bá láàrin wọn náà, TMC inú ìsìlámù ẹ bá láàrin wọn náà, alùfítínà níbẹ̀ nínú ìsìlámù ẹ bá láàrin wọn náà, sùmùrà níbẹ̀ nínú ìsìlámù ẹ bá láàrin wọn náà, Ahmadiyya níbẹ̀ nínú ìsìlámù ẹ bá láàrin gbogbo ìjọ tẹ́ ẹ níyẹn làwọn náà ní. Celestia tí ń bẹ láàrin yín ẹ bá láàrin wọn náà, Kérúbù tí ń bẹ láàrin yín ẹ bá láàrin wọn náà. Gbogbo ẹ̀ níbo la ti rí ẹ̀rí eléyìí ní bá ń lọ sínú Suratul Jinni àyà kọ̀ọ̀kan. Wa anna minna salihuna wa minna duna zalika kunna tariqa gidadan. Olúwa ní nígbà tí àwọn àjọ̀nú máa sọ̀rọ̀ níjọ́ tí wọ́n fojú gan ní Ànábì wa Muhammad. Inú ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọ́n ń jẹ́ kó máa yé aráyé pé àwọn ẹlẹ́sìn tọlọ́hun ń bẹ láàrin àwọn tí kìí sì ṣe ẹlẹ́sìn tọlọ́hun náà wọ́n ń bẹ. Ẹlẹ́bọ ń bẹ láàrin wọn náà. Bẹ́lẹ́bọ ti ń bẹ láàrin èèyàn làwọn náà lẹ́lẹ́bọ. Gbogbo tọ̀ríkà tẹ́ ń ṣe làwọn náà ní. Àwọn tó bá wá jẹ́ lẹ́sìn tọlọ́hun tí wọ́n dúró lórí ìlànà Ànábì wa Muhammad àwọn wọ́n wà àlìjánà o. Bẹ́ẹ̀ ni ẹ̀rí pé wọ́n wà àlìjánà yìí ẹ bá nínú Suratul Rahman àyà 56. Onílàmú yatimisuhunna insun qablahum wala jannun. Finna qasiratul tarifi. Masha Allah. Lamu yatimisuhunna insun qablahum wala jannun. Wọ́n ń bẹ láàrin tiwọn náà o.
àwọn náà ó sì wà àlìjánà ọmọ àlìjánà bẹ́ẹ̀ ẹni tó ṣẹ lọ́hùn tí ò gbọ́rọ̀ sọ́lọ́hun lẹ́nu wọn náà ó sì wọná bẹ́ẹ̀ ni. àwọn àǹjọ̀nú wo ló wá sọ́dọ̀ ànábì tánàbì rí wọn tánàbì sì bá wọn sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ìyẹn la fẹ́ gbé yẹ̀wò báyìí. ẹ̀mẹ́fà ní ìpàdé ànábì pẹ̀lú àwọn àǹjọ̀nú, àwọn ìkan Mẹ́kà kó tó lọ Mẹ̀dínà, àwọn kan sì ṣẹlẹ̀ nígbà tó dé Mẹ̀dínà. ìgbà àkọ́kọ́ Mẹ́kà ló ti ṣẹlẹ̀. àwọn tó wá ń jọ́nà àwọn àǹjọ̀nú tó wá ń jọ́nà wọ́n jẹ́ méje. ìkan nínú wọn orúkọ rẹ̀ ń jẹ́ ìjì Zawbaha, àǹjọ̀nú ni. ìjì tí máa jà ń ìjì tí máa jà ìjì tí ó máa róòlù báyìí tí ó máa róòlù tí gbogbo ìdọ̀tí ó máa tẹ̀lé atẹ́gùn yẹn. Zawbaha àǹjọ̀nú ìran kan náà àwọn àǹjọ̀nú ni. ó pẹ̀lú àwọn tó wá bá nẹ́bì ní Mẹ́kà níjọ́ náà. níbo ni wọ́n ti pàdé rẹ̀? wọ́n bá a ní Binakla, ní ààyè bí igi dàbídùn tí igi dàbídùn pọ̀ sí. àwọn kan sọ pé ojú ọ̀nà nígbà tí ń bọ̀ láti Tọ́ífà ní. so wọ́n bá ànábì níbi tó ti ń kírun, níbẹ̀ ni wọ́n ti bá àkọ́kọ́ ọgbà tí wọ́n ó kọ́kọ́ jọ pàdé nù. àwọn ìran àǹjọ̀nú eléyìí Nàìnáwí làwọn ń jẹ́, Nàìnáwíyù ló kọ tiwọn. lára wọn láti rí Zawbaha ìjì tí máa ń jà tẹ́ àwọn èèyàn sáré máa bu omi tí wọ́n máa dami. àǹjọ̀nú kan ni ó wà lára àwọn tó wá ń jọ náà. wọ́n jẹ́ méje tí wọ́n wá tí wọ́n á pàdé ànábì. ìgbà ẹlẹ́ẹ̀kejì filo ujun Tọ́látùl Ujun, ààyè kan ní Mẹ́kà. àpáta ńlá kan, àpáta yẹn gbajúmọ̀ dáadáa, Tọ́látùl Ujun. ibi ibẹ̀ ni wọ́n ti wá bá ànábì Muhammad. ibẹ̀ náà ti wá bá ní ìgbà ẹlẹ́ẹ̀kejì yìí. kí ni wọ́n wá torí ẹ̀ wá bá? tàkọ́kọ́ yẹn kí ni wọ́n torí ẹ̀ wá bá? tẹ́kejì kí ni wọ́n torí? ìdí yẹn yàtọ̀tọ̀. ìdí ìtàkọ́kọ́ ni pé àwọn, mo ti sọ lẹ́ẹ̀kan, àwọn àǹjọ̀nú máa ń fò, wọ́n máa ń lọ sínú sánmọ̀ láti lọ jí ọ̀rọ̀ gbọ́. ó wá padà wá di pé tán bá lọ wọ́n ń lẹ̀ wọ́n ní ẹ̀dùn àrá. wọ́n wá ń wádìí kiri pé kí ló fà á. ilé yóò ṣẹlẹ̀ tẹ́lẹ̀. ibẹ̀ yẹn ọdún kẹwàá ni lẹ́yìn tí ànábì ti di ànábì nínú oṣù Sílíkọ̀ídà, oṣù kọkànlá nínú oṣù ojú ọ̀run ni wọ́n wá. náà wá bá ànábì níbi títí ń kírun. ibẹ̀ ni wọ́n ti mọ̀ pé ẹ̀sìn tuntun ti ṣe kí ni ó ti wù jáde nínú ayé. ìgbà àkọ́kọ́ nù. ìgbà àkọ́kọ́ yẹn wá rèé, kì í ṣe pé wọ́n gba Islam, wọ́n kọ̀ ṣáà gbọ́ ohun tí ń kà Kùránì tí wọ́n máa ń kà lórí irun tí wọ́n gbọ́, ó ṣe wọ́n léèmọ̀. ìgbà àkọ́kọ́ nù. ìgbà ẹlẹ́ẹ̀kejì yìí àwọn kan wá nínú wọn láti wá gbọ́ àlùkùránì yẹn again, gẹ́gẹ́ bí sífà tí àwọn yẹn fún wọn nígbà tí wọ́n délé. wọ́n wá padà wá láti, àwọn míì wá padà wá láti wá gbọ́. wọ́n pọ̀, wọ́n máa ju méje lọ tí wọ́n wá lẹ́lẹ́kejì yìí. wọ́n gbọ́ ọ̀rọ̀ kùránì yìí, àwọn sì gba Islam. àwọn ìwọ̀n yìí wá padà lọ, àwọn ni wọ́n lọ ṣe wáàsí lọ́dọ̀ àwọn èèyàn wọn pé ẹ̀sìn míì ti dé o, kùránì ti sọ̀kalẹ̀ o, ẹ jáwọ́ ń bi ìwà àbàjẹ́ o. wọ́n lọ ń bá àwọn èèyàn wọn sọ̀rọ̀ Ọlọ́run. ìgbà ẹlẹ́ẹ̀kẹta Mẹ́kà náà ni, níbi àwọn òkè kan ni wọ́n ti bá ànábì ńjọ́ náà. àmọ́ eléyìí ẹnìkan péré nínú àwọn sọ̀hábà ló sojú rẹ̀, Ibn Mas'ud, Abdullah ibn Mas'ud, òun nìkan ló sojú rẹ̀. àwọn nàṣíbì yìí náà, àwọn ní ìran ẹlẹ́ẹ̀kẹta yìí tí wọ́n wá bá ànábì Muhammad. àwọn eléyìí la sọ lẹ́ẹ̀kan pé àwọn àǹjọ̀nú onímọ̀lẹ̀ tó ṣe pé ní kò sí kèfèrí láàrin tiwọn, àfáà ni wọn, onímọ̀ ni wọn, scientist ló pọ̀ nínú wọn. àwọn ìran ẹlẹ́ẹ̀kẹrin Medina ni wọ́n ti wá bá ànábì. wọ́n bá láàyè kan tá à ń pè ní Baki. Ibn Mas'ud yìí náà tá a sọ inú àwọn sàhábà yìí ó wà ń bẹ̀. àmọ́ níjọ́ tẹ́lẹ̀kẹrin tí wọ́n wá Medina yìí, wọ́n wá béèrè àwọn ìdájọ́ kan tí ó yé wọn nínú Islam ní. àwọn akáàmù kan ni wọ́n wá wádìí. kán sì tó lọ, wọ́n béèrè oúnjẹ lọ́wọ́ ànábì
wọ́n ní kànábì ó gbé oúnjẹ fáwọn tá à ń pè ní sáàdù tànábì sì gbé fún wọn. ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀yìn Medina ẹ̀yìn ìlú ni wọ́n ti bá ànábì, ẹni tí yẹn ṣojú rẹ̀ Zubairu ni. ẹlẹ́ẹ̀kẹfà náà tún wà tí wọ́n tún wá, kí wọ́n á máa wá mú àwọn ẹ̀rí ẹ̀ wá, àwọn àdìsí wo la rí gbà wá lórí rẹ̀. Abdullahi ọmọ Mas'ud ó ní kúlínà ya Rasulallahi, ó níjọ́ kan àwọn sọ fún òjíṣẹ́ Ọlọ́run pé fakọ̀dínẹ́kà ìrà ànábì ìbolo wa lọ lálẹ́ àná tá a rí ẹ, àdẹ̀wá ẹ títí tí a rí ẹ, tọ́labùnẹ́kà fàlámùnà jìdíkà àwa ẹ títí títí gbogbo kò síbi tá àwọ̀ ẹ dé láàrin ìlú tá a rí ẹ. Fàbítínà bìṣárì ilẹ̀ latin, òru yẹn ò dáa nítorí pé a rí ẹ, inú wa ń bàjẹ́, ẹ̀rù sì ń bà wá pé kí ló wá ṣẹlẹ̀ báyìí tá a rà ànábì Muhammad tílẹ̀ fi mọ́. Fàkọ́ọ̀là ànábì wa dáhùn, ó ní àtá ni dá ìyàlìjínì, ó ní ìkan olùpèpè àwọn àǹjọ̀nú rán èèyàn sí mi pé kó wá pè mí wá, wọ́n rán olùpèpè wá, olùpèpè yìí wá dé pé wọ́n ní kí n wá, àwọn àǹjọ̀nú ń pè mí láàrin àwùjọ wọn, fàzà abutu mọ́ àwọn, mo wá tẹ̀lé wọn lọ. Fàkọ̀rátò alayhimul Qur'ana, ìgbà tí mo wá dé àárín wọn mo ka àlùkùránì sí wọn létí. Ànábì sọ bẹ́ẹ̀ fún wọn pé ìdí tẹ́ ẹ̀ fi róhun tí ilẹ̀ fi ṣe kíni o, tí ilẹ̀ fi mọ́nu, kùránì lòun lọ tọ̀ fún wọn, lọ kọ́ wọn kéwú. Kán wá lè believe pé lóòótọ́ ni. Fáńtọ̀ lákọ̀bí náà fa àrọ́ọ́ná áthàrọ̀ Ànábì wá kó wọn lẹ́yìn, ó ní ẹ ká lọ kẹ́ ẹ lè mọ̀ pé òótọ́ ni mò ń sọ fún yẹn máa bọ̀. Ó wá mú wọn lọ síbi tí wọ́n dúró sí ti sọ̀rọ̀, ó ní ẹ máa wò ó, ṣe rí gbogbo bí ṣe rí pé ìpara pé àwọn èèyàn wà ń bí, àwọn nǹkan wà ń bí kílẹ̀ tó mọ́ nìyí. Iná asar nira ní iná tí wọ́n dá, gbogbo àwọn tí wọ́n fi dáná wọ́n bá ń bẹ̀, gbogbo tí wọ́n fi dáná oúnjẹ wọ́n bá ń bẹ̀, àwọn ewé tí wọ́n ti ara wọn tí gbogbo tí wọ́n dá, gbogbo bí tí wọ́n dàrú wọ́n rí ìpara yẹn ń bẹ̀, ni wọ́n fi bìlíìfù pé dájúdájú òótọ́ ni. Sallallahu alaihi wa sallam. Àdìsí eléyìí ó wà nínú Sahih Muslim. Àfáwà Àṣábí òun á sọ pé àwọn àǹjọ̀nú tí wọ́n ń sọ ń bì yìí o, jíìnù jẹ̀zírátì ni, àwọn àǹjọ̀nú tí wọ́n wá láti erékùsù kan ní island kan ni wọ́n ti wá. Ó ní island tí wọ́n ti wá yẹn bayna Iraq wa Sham, ó wà láàrin Iraq sí Syria, island kan wà ń bẹ̀, àwọn àǹjọ̀nú yẹn ibẹ̀ ni wọ́n ń gbé àti ibẹ̀ ni wọ́n ti wá bá Ànábì Muhammad. Àṣábí sọ bẹ́ẹ̀. Àdìsí ẹlẹ́ẹ̀kejì Abu Hurairah ló gbà wá radiyallahu anhu, ó lá Ànábì sọ wípé sallallahu alaihi, Abu Hurairah sì rèé ọdún kẹta, ó kọ ọdún mẹ́ta tánàbí ó jáde láyé l'Abu Hurairah gba Islam. So in túmọ̀ sí pé ìṣẹ̀lẹ̀ eléyìí ọwọ́ ẹ̀yìn ló ṣẹlẹ̀. Ó ní Ànábì sọ pé àtá níwáfúdù jí ní nàṣíbì yìí náà, ó láwọn àǹjọ̀nú nàṣíbì yìí náà wá bá wọn, àwọn nàṣíbì yìí náà yìí àwọn làǹjọ̀nú tá a sọ pé àǹjọ̀nú onímọ̀lẹ̀, ó náà wá bá Ànábì sọ pé wọ́n wá bá wọn. Ó ní Ànábì tí wọ́n ń kí wọn pé àwọn àǹjọ̀nú re ni wọ́n, àǹjọ̀nú re làwọn eléyìí. Ó ní àmọ́ o sáàlú ní zad, ó ní wọ́n béèrè oúnjẹ lọ́wọ́ mi kan tó lọ o, tó sì gbé fún wọn. Bẹ́ẹ̀ ni wọ́n béèrè oúnjẹ lọ́wọ́ Ànábì sì ṣe kí ni o, ó gbé oúnjẹ fún wọn. Àdìsí eléyìí ó wà nínú Bukhari. Àdìsí míì tátúmú wá Ibn Mas'ud ló gbà wá radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam, ó ní Ànábì ó nígbà tó kí ìṣá ìtànjọ́ kan, wọ́n ló wá sọ fún àwọn sàábà pé eléyìí Mákà níṣẹ̀lẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ o, Mákà ni o. Ànábì wá dìde láàrin àwọn sàábà rẹ̀ níjọ́ náà wá ní man ahabba minkum an yanzura laylata asara al-jinni, ta ni nínú yín tí ó tẹ̀lé mi jáde tí ó lọ fojú rí orí pa àwọn àǹjọ̀nú, orí pa àǹjọ̀nú. Kálukú bá ń wo Ànábì báyìí, ẹnìkan kan sọ̀rọ̀, orí pa àǹjọ̀nú tí ó tẹ̀lé ẹ tí ó rí orí pa àǹjọ̀nú, kálukú yà ń wò.
àwọn àwòjú ara wọn níjọ́ náà Abubakar wà ń bẹ̀ Ali ń bẹ ń bẹ̀ àwọn kálukú wojú ara wọn ó ní falamu yadur minhum ahadun geiri ẹnikẹ́ni ò dìde àfẹ̀mí Abdullah bin Mas'ud ó ní falama kunna bi alama kátà ó ní wọ́n tẹ̀lá nẹ́bì lẹ́yìn ǹgbà táwọn wá dé ibi àwọn òkè ibi òkè Mẹ́kà kì í ṣe pé àpáta lómìn níbí àwọn ibi tó lọ sí sókè bàtíháà bíi bàtíháà onígbà táwọn wá débẹ̀ àwọn á dúró fakatọ̀ lí bìríjìlì yìí katọ́n ànábì wá mú ẹsẹ̀ ó wá fi ẹsẹ̀ ó fi ṣe tótòtó ó ṣe é yípo ẹsẹ̀ ló fi ṣe tótòtó ní yípo ó fi falà yípo ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ tán súnmọ́ àmàrà ní àná àjìlí sàfihì ó wá sọ fún kóhun jókòó sáàárín sákù yẹn jókòó síbẹ̀ o má dìde o má sì sọ̀rọ̀ súnmọ́ ntọ́lákọ̀ ànábì wá kúrò ó wá tẹ̀síwájú ìrìn rẹ̀ òun wò ó gbà tó wá débi kan dúró ó ní súnmọ́ kọ́ra al-Qur'an ló wá bẹ̀rẹ̀ sí ní ka Qur'ani níbi títí ń ka Qur'ani yìí fagashi àti asiwida tó ń kẹsíra tó ń bẹ́ẹ̀ ni àwọn kinní kan bí òjìjí like shadow ló bá bu ànábì mọ́lẹ̀ àwọn kinní yẹn pọ̀ gan wọ́n bẹ̀rẹ̀ sí ń jáde wá wọ́n dàbí shadow lójú òun wọ́n kàn ń jáde wá from every angle ó ní bí wọ́n ṣe jáde tí wọ́n pọ̀ yìí wọ́n wá bu ànábì débi pé òun ò rí ànábì mọ́ á láti bẹ̀yìn níwà bẹ̀yìn náà wù òun ò rí ànábì mọ́ báyìí ó ní òun tiẹ̀ ń gbóhùn rẹ̀ tẹ́lẹ̀ ó ní àtàmà asimáwò sọ̀rọ̀ táwọn ìgbà tó yẹ òun ò tiẹ̀ gbóhùn ànábì mọ́ níbi tí wọ́n ṣe kí ni o tí wọ́n bòde sùmẹ́ńtọ́là kù gbà tó pẹ́ tí wọ́n wà ń bẹ̀ tó pẹ́ dáadáa kálukú wọn wá bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ fárígàmí ní umma alifájírì gbà tánábì ó fi ṣe tán láàrin wọn alùfájàrí tí wọ́n fi kí àṣùbà ó ti yọ fantọ́lakọ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá padà lọ lé tí ń túmọ̀ sí pé wọ́n lo dídé night ní kíni o níbẹ̀ yẹn láti ẹ̀yìn ṣáì títí dilẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam àdìsí yìí náà ẹ bá nínú bẹ́ẹ̀ àkí ó wà nínú bẹ́ẹ̀ àkí àwọn ìwé la wá ń pè ní ẹgbẹ́ tí wọ́n máa sọ pé èèyàn ń lẹ́gbẹ́ ṣé lóòótọ́ ni pé èèyàn máa ń lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ìyẹn làwọn làdísì pè ní Korin kò wá sẹ́ni tí ò lẹ́gbẹ́ gẹ́gẹ́ bí àdísì ànábì wa Muhammad Abdullahi Mas'ud radiyallahu anhu qala ó ní qala Rasulullahi sallallahu alayhi wa sallam pé ma minkum min ahadin illa ukila bi qarinuhu min al-jinni wa qarinuhu min al-malaika níjọ́ tí wọ́n bá ti bí ọmọ Ádámù sáyé Sátánì tàbí àwọn àǹjọ̀nú àwọn náà ó bímọ kan tí ọmọ yẹn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ó jọ máa dàgbà papọ̀ ni Yorùbá ń pè ní ẹgbẹ́ méjì wá lẹ́gbẹ́ kọ̀rínú mínàlì jínì ẹgbẹ́ ilẹ̀ wá kọ̀rínú mínàlì màláíkà ẹgbẹ́ kejì áńgẹ́lì ni Ọlọ́run náà ó yan màláíkà wá látọ̀run pé ó yá lọ dúró tẹni ìyẹn ọmọ tí wọ́n bí yẹn lọ wà pẹ̀lú rẹ̀ ẹjọ́ máa gbélé ayé ni ìyẹn làwọn Yorùbá ń pè ní ẹgbẹ́ tọ̀run so ẹgbẹ́ méjì lẹ́nìkan kan máa ní ẹgbẹ́ ilẹ̀ àtẹgbẹ́ ọ̀run tàbí ká sọ pé ẹgbẹ́ ayé àtẹgbẹ́ ọ̀run ìkan àǹjọ̀nú ìkan màláíkà àdìsí ló wí tó sì sọ yìí wù so àwọn Yorùbá wọ́n kéwù wọn ní tírà òye yé Yorùbá òye ayé yé wọn púpọ̀ wọ́n lé experience òye ayé wọn kò déédéé ń sọ̀rọ̀ wọ́n wá àwọn sàhábà wa ń bi ànábì léèrè wọ́n ní wà íyá kara ya Rasulallahi ṣé wọ́n náà lẹ́gbẹ́ yẹn ìrẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ó ní wá ìyá ya ó ní bẹ́ẹ̀ ni èmi náà ní sallallahu alaihi ànábì kì í tàn wá ẹ̀yin alùrà dáadáa ẹ má tàn ráyé mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí yìí ẹni wí ẹni ká fáwọn èèyàn ẹni ká fáwọn ọmọ ìjọ yín ọ̀tọ̀ ní tẹ́ máa wí fún wọn ọ̀rọ̀ láti mú táyà mọ́mù lẹ́mọ̀ sọ níjọ́ tán bá wá ń gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu àwa báyìí wọ́n máa wá sọ pé àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n tún dé o
wọ́n tún sọ pé ẹgbẹ́ wà o yóò máa wá jájòjì létí wọn bí ẹni pé nǹkan yẹn ò sí nínú sọ ihò gbogbo àwọn ọ̀rọ̀ báyẹn ní sọ ibi ànábì ti pàdé àwọn àǹjọ̀nú táwọn àǹjọ̀nú ní kó gbóúnjẹ fáwọn pé sáàdù dà lọ gbé sáàdù wá tánábì gbé sáàdù fún wọn ẹ̀ ní sọ táwọn bá wá gbọ́ lẹ́nu àfáà kan tí í ṣe ìjọ wọn ní àwọn àfẹ́ lẹ bọ́tú dé o ẹ máa sòdodo ẹ sọ́bọ̀ tà kí ló ń bà yín lẹ́rù kí ló dé tẹ́ ń gbé ìmọ̀ pamọ́ fáráyé tẹ́ ẹ̀ jẹ́ káráyé mọ òtítọ́ ẹ wá ń ṣe àwọn èèyàn lọ́nà ẹ̀ ń parọ́ fún wọn kán lè máa tẹ̀lé yín kán lè jẹ́ gànámù yín títí láéláé ẹ fẹ́ kán já àwọn ò já wọn o àá já wọn o. ànábì lóhun náà lẹ́gbẹ́ wàlákìnnà láà àánẹ́ni àléyìí ṣùgbọ́n ọlọ́run ọba ràn mí lọ́wọ́ ó kún mi lọ́wọ́ títí débi wípé àsìlámà ẹgbẹ́ tèmi yẹn tó jàǹjọ̀nú yẹn ó submit ara rẹ̀ fún mi fàlàyà àmúrù ní ìlàbí kéèrè débi pé kò lágbára àti bá mi dámọ̀ràn kankan ju nǹkan tó bá dá lọ. ń túmọ̀ sí pé ní gbogbo owó títí ẹ ò submit fún ọ ìmọ̀ràn aburú yóò máa jù sí ẹ létí ilé fi máa rí ẹnìkan ò ní máa ṣaburú láyé èrò méjì ó máa wá sí lọ́kàn búrẹ́dì ni wọ́n gbé síbẹ̀ yẹn náà ẹni tó gbé búrẹ́dì síbẹ̀ ti sùn lọ gbé e àǹjọ̀nú yẹn ní sọ yẹn fún un lọ́kàn màláyíkà yẹn náà ẹgbẹ́ tọ̀run yẹn náà ó sọ pé wọ́n gbé kò dá ìwà burúkú ni méjèèjì ni ó wá sí lọ́kàn àwọn àfọ oníṣẹ̀rí àfi sọ pé ìsáká tọ́ra bíbálíkà amúrún fàṣínìhù bímọ wá sí ní ìṣẹ́rí ì tí nǹkan kan bá sọ kúlúkúlú lọ́kàn rẹ kó o tó ṣe kó o tó gbé kọ́ọ̀lù yẹn kọ́kọ́ wo kọ́ọ̀lù yẹn wò pé kọ́ọ̀lù tó ń ríǹgì nínú ọkàn rẹ yìí ṣàtọ̀dọ̀ màláíkà ló ti ń ríǹgì ní àbí àtọ̀dọ̀ ṣèitánì tó bá wá wò ó tó wò ó lọ́wọ́ bọ̀ tó rí pé kọ́ọ̀lù eléyìí ti màláíkà yẹn ló máa jẹ́ lọ́ọ́ ṣe ṣùgbọ́n tó bá wá rí i pé kọ́ọ̀lù yìí nọ́mbà yìí ó fẹ́ jọ tàwọn àǹjọ̀nú o nọ́mbà ilé fẹ́ jọ ti ṣèitánì má gbé kọ́ọ̀lù yẹn má wulẹ̀ píìkì ẹ̀ rárá gbé lẹ̀ ṣùgbọ́n tó bá wo kọ́ọ̀lù yẹn tó jọ tọlọ́hun wàá ti mọ̀ pé màláíkà yẹn ló ń dá ìlí nọ́mbà rẹ̀ yẹn wàá wá gbé méjèèjì ni ó máa sọ sí wa lẹ́mìí kò sẹ́ni tí ò ní lẹ́gbẹ́ kálukú ni ó lẹ́gbẹ́ wàá lẹ́gbẹ́ ayé wàá lẹ́gbẹ́ ọ̀run ẹgbẹ́ àǹjọ̀nú lẹ́gbẹ́ ayé ẹgbẹ́ màláíkà lẹ́gbẹ́ tọ̀run méjèèjì ni ó máa bẹ pẹ̀lú yàn níjọ́ tí yàn bá wá jáde láyé tó bá kú àǹjọ̀nú yẹn òun ò ní kú kò ní kú torí pé ẹ̀mí tá a kọ fáwọn ọ̀tọ̀ ẹ̀mí tí wọ́n máa ń gùn ju ẹ̀mí ọmọ èdè èèyàn lọ òun ò wá ní kú kí ni ó wá máa wá ṣe òun ó máa wá rìn káàkiri lérí ilẹ̀ yóò máa káàkiri àwọn kan sọ pé níbi sàárè yẹn ni ó ti máa káàkiri àǹjọ̀nú yẹn náà ni tó bá jẹ́ pé ẹni tí wọ́n pa ní àìtí ní lọ́nà tí ó burú tó ṣe pé sírù ni wọ́n fi pa ẹni yẹn àǹjọ̀nú yẹn náà ni wọ́n máa gbé bọ́dì yẹn wọ̀ tí wọ́n ó wọ bọ́dì yẹn fún òun ni ó lọ gbé bọ́dì yẹn yàtọ̀ ṣáàkàl á lo bọ́dì ẹni yẹn wọ́n ti sin ẹni yẹn o àmọ́ wọ́n mọ gbólóhùn tí wọ́n máa pè nínú ìlànà wọn yóò wá lo bọ́dì ẹni tó kú yẹn ẹ tún máa wá rí i ní Kaduna ẹ máa bá a ní Ghana ẹ máa rí i ní Kútọ́nù ẹ máa rí i ní Kwara jínú ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ dàgbà papọ̀ yẹn ló lọ gbé bọ́dì yẹn ó ti study programming bọ́dì yẹn ó lè lò ó màláìka yẹn wá ń tiẹ̀ iṣẹ́ tiẹ̀ ti parí òun ó padà àwọn màláìka yẹn ni Kùránì pè fún wa ní lahum akibatun tọ́pìkì ọjọ́ mi nu àwọn màláìka wọn là ń pè ní washers alamu akibat tọ́pìkì kan nu odidi ọjọ́ mi là fi mú yìí so láì ní gbara wa lásìkò púpọ̀ àwọn pọ́ìntì tá a dìmú lálẹ́ yìí àǹjọ̀nú agbára wọn ò tó bá a ti máa ń rò á pé wọn lè faburú ṣe èèyàn á pé wọn lè pààyàn gbà mí o àmọ́ kò tó báwọn náà àwọn náà tún lò sí lẹ́fún wa àtá àwọn àǹjọ̀nú máa ń bẹ̀rù èèyàn wọ́n máa ń bẹ̀rù wa
kò wá sí ẹ̀dá kan tó nímọ̀ láyé tó tó ènìyàn àǹjọ̀nú ò sì nímọ̀ kọ̀kọ̀ ìmọ̀ yẹ̀pẹ̀ kò ń ṣe màǹjọ̀nú àwọn tí ń kọ́ lọ́dọ̀ mi sìn ọ̀pọ̀lọpọ̀ wọn online ni wọ́n ti ń kọ́ tán wà ní London tí kálukú wà káàkiri àwọn ẹlòmíì gan wo program yìí lọ́wọ́ báyìí tó yẹ pé Zoom la ti ń kọ́ wọ́n ti ṣe more than a month a ní scheme of work a ní syllabus wọ́n tún ní handout lórí ẹ̀ àwọn náà ti mọ̀ ẹ́ nísìnyí débi pé a tún fún ìmọ̀ yẹn lórúkọ mi by numancy wọ́n dẹ̀ máa gba certificate tán bá ṣe tán kò ní calculation ní ojú bọ́ọ̀dù la ti ń kọ́ tó bá kàn wá ń bẹ̀ báyìí wọ́n gá mọ̀ pé ṣé chemistry wàá máa sọ pé ṣé chemistry làwọn ará bí ń ṣe ni ìmọ̀ tí wọ́n ń bù yẹn àwọn èèyàn wà ní London nínú àwọn tí ń kọ́ online tí mò ń kọ́ káàkiri ẹlòmíì wà ní Kogi àwọn ẹlòmíì káàkiri ni wọ́n wà àwọn ẹlòmíì wà ní Nàìjíríà àwọn ẹlòmíì ń wálé tó ní ọjọ́ ta fi ń kọ́ ìmọ̀ yìí tí wọ́n sì ń kọ́ tó bá ti pé máa ń jọ̀nù ni sí ìyẹn á máa kọ́ lójú bọ́ọ̀dù ìyẹn á máa ṣe calculation gbogbo ìmọ̀ tó bá ti jẹ́ yí pé derivation of calculation ni wọ́n fẹ́ fi bí n tí wọ́n fẹ́ sọ yẹn kì í ṣe máa ń jọ̀nù mọ́ nítorí pé gbogbo ntẹ́ ẹ gbà wọlé náà nínú lab kí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ calculation ni gbogbo ntẹ́ à ń ṣe nínú sáyẹ́ǹsì tí wọ́n sọ pé ó yá ẹ lọ ya scan ẹ lọ ṣe kínní ẹ lọ ṣe radiology scan ẹ lọ ṣe they all based on readings and calculation bẹ́ẹ̀ náà ni ìmọ̀ yìí ṣe base lórí readings and calculation tó o bá ṣe calculation yẹn kó correct ẹ̀rọ ni tí wàá máa sọ ní tí wàá máa sọ fáwọn èèyàn kò ní ìjọmọ́ ní tí wọ́n fẹ́ gbọ́ ìmọ̀ ni tó o bá fẹ́ handout ẹ̀ tó o bá fẹ́ mo lè send ẹ̀ sí ẹ lórí WhatsApp wọ mẹ́sẹ̀gì mi àmọ́ wàá sanwó 10,000 ní handout tí mo ṣe lórí ẹ̀ tí wàá rí gbogbo principle tí ìmọ̀ yẹn tó gbé dání kò connect mẹ́bọ kò connect máa ń jọ̀nù chemistry àtòun àti chemistry mọ́ ṣe wà rèé ìmọ̀ tó ń bú yìí ìmọ̀ yẹ̀pẹ̀ tó ń bú yìí àtòun àti chemistry mọ́ ṣe wà lélẹ́yìí n tó bá fi mú tó bá pe geomancy nímọ̀ ẹbọ o ti pe chemistry náà lẹ́bọ gbogbo isotope isomerism gas liquid plasma gbogbo ẹ̀ ló wà nínú ìmọ̀ yìí ẹ̀ tún balance equation ó ṣe wá lè perú mọ̀ bẹ́ẹ̀ lẹ́bọ tí ìbá ṣe pé àìmọ̀ kan ní dá ẹ láàmú ẹ ní lọ wádìí ìmọ̀ yẹn kẹ́ ẹ wo ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ dáadáa kẹ́ ẹ tó máa sọ̀rọ̀ ní tí wọ́n ti bẹ́ẹ̀sì ọpọlọ yín lé lórí tí wọ́n ti gbìn sí yín lọ́pọlọ ilẹ̀ ń rù kiri ẹ ṣèwádìí kẹ́ ẹ lọ ṣe tẹ̀dí kí ikú ẹ kẹ́ ẹ jọ wò ṣé àwọn àfáà wa ti ẹ̀ ń parọ́ fún wa ni àbí wọ́n ń tàn wá ẹ máa jọ wò dáadáa níjọ́ tọ́lọ́run fẹ́ pé idán ní idán fáráyé ó kọ́kọ́ rán àwọn màláìkà méjì wá sínú ayé pé ó yá arúta àti mọ́rúta ẹ̀yin ẹ lọ kọ́ aráyé ní ti ń jẹ́ idán kẹ́ wá sọ fún wọn pé kò dáa táráyé ò bá mọ tọ́lọ́run bá ní kán kọ́kọ́ kọ́ aráyé ní idán kò ní sọ pé kò dáa ṣé èèyàn máa ń pe ní tí kò mọ̀ ní tí ò dáa ni ó mọ tí wọ́n ń ṣe nínú ilé yẹn ó sì sọ pé káwọn èèyàn má lọ bẹ̀ pé kò dáa aburú ni wọ́n ń ṣe bẹ̀ kí ló ṣe mọ̀ wà má àdìráàkà mọ́ Laylatul Qadri kí ló àdìrá rẹ kí ló jẹ́ kó o mọ̀ báwo ló ṣe mọ̀ ó ẹni bá fẹ́ handout yẹn kó ṣáàtì mi ní WhatsApp àbí kò yé mo lè ta jálẹ̀ 5,000 0703 492 4039 handout geomancy nìyẹn 0703 492 4039 tó bá ṣáàtì mi wàá sanwó wàá dẹ̀ rí handout gbogbo ń tán ṣe ń bẹ̀ tó bá jọmọ́ ẹ̀bọ̀ ọ̀wọ́ náà lọ wò tó bá jọmọ́ ẹbọ lọ wò handout yẹn kó o fi mọ̀ pé ẹbọ làwọn pípù yìí ń ṣe o ẹbọ rèé o ẹwọ́n tí wọ́n ń ṣe nínú geomancy lọ wò bẹ̀ kọ́kọ́ kọ́ ìmọ̀ yẹn náà kọ́kọ́ wo principle tí wọ́n ń lò ń bẹ̀ kó o tó sọ pé ẹbọ ni wọ́n ń ṣe ẹni bá tẹ ẹ̀pẹ́ ẹbọ ló ń ṣe ṣé o mọ̀ tán tẹ̀ ń bẹ̀ o mọ̀ bí kí àwọn sọ pé ẹni bá kọ́ chemistry ọmọ náà ni o ẹbọ ní í ṣe kò sì mọ̀ tí ń já hydrogen kò mọ̀ helium kò mọ̀ carbon kò mọ̀ formula rẹ̀ kò lè balance equation kò mọ̀ kankan ó sì sọ pé chemistry ẹbọ ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì lẹ́ni tó yẹ pé ó yẹ kán lọ yẹ ọpọlọ wọn wò torí pé jùnúnù ń dà wọ́n láàmú bí jùnúnù ò bá wa dà wọ́n láàmú ni wọ́n máa pe ìmọ̀ kan nínú ìmọ̀ sáyẹ́ǹsì lẹ́bọ ìntànàbí pè lẹ́bọ òun ni kí ánà ìbánjọ̀nù ìlọ́dẹrú àǹjọ̀nù tó yẹ kó dẹrú èèyàn kí èèyàn wá lọ dẹrú ẹ̀ nílànàbí sọ pé kò dáa kì í ṣe geomancy ó tún sọ ó là ó ní ìmọ̀ yẹn ànábì kan la fi rán wá sínú ayé ẹni bá lè kọ́ ọ tó mọ̀ ìmọ̀ ànábì yẹn ni kò takò kí ló wá ní tiyín ẹ̀yin ṣe wá gbọ́ ẹ̀sìn yìí jà ànábì lọ àkídà tí ń ṣe wá lágbára ju tànábì lọ
tó yẹ pé gbogbo nǹkan ní máa ń kankan lára ti yín ẹ̀yin gan ṣẹ̀ríà yín gan lejú tànábì lọ kí ló dé ẹ fẹ́ dànábì míì ní abẹ́ fẹ́ kọ Kùránì subhana rabbika